ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ ọjọ́ wa lónìí. Bí a rí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ti ń dá ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá, wọ́n fọ wá sínú ìdẹ̀wò. Ṣùgbọ́n a lọ lè sí torí ìjọba ń tirẹ̀, agbára ń tirẹ̀, ògo ń tirẹ̀ láéláé. Ẹ jẹ́ kí a jókòó. Ẹ̀kọ́ kíkà fún ìsìn wa tí òní la ó rí nínú ìwé Éfésù orí kejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Éfésù orí kejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Our lesson for this morning shall be taken from Ephesians chapter 2 from 19 to 22. Ephesians chapter 2 verses 19 through 22. Ǹjẹ́ nítorí náà ẹ̀yin kì í ṣe àlejò àti àtìpó mọ́, ṣùgbọ́n àjùmọ̀jẹ́ olóòótọ́ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn orílẹ̀-èdè Ọlọ́run. A sì ń gbé yín ró lórí ìpìlẹ̀ àwọn àpọ́sítélì àti àwọn wòlíì. Jésù Kristi fúnra rẹ̀ jẹ́ pàtàkì òkúta igun ilé. Nínú ẹni tí gbogbo ilẹ̀ náà tí à ń kọ́ ṣọ̀kan pọ̀, à ń dàgbàsókè ní tẹ́ḿpìlì mímọ́ nínú Olúwa. Ẹsẹ̀ ìkejìléníogún tó gbẹ̀yìn ẹ̀kọ́ náà. Nínú ẹni tí à ń gbé yín ró pọ̀ pẹ̀lú fún ibùjókòó Ọlọ́run nínú ẹ̀mí. Báyìí la parí kíka ẹ̀kọ́ náà. Kí Olúwa kó bùsí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Praise the Lord. À ń tẹ̀síwájú nínú ìsìn àárọ̀ yìí. Nígbà tí a kọ inú ìwé ìrètí ìjọ Apostoli ti Kristi, orin ìkọkànlélọ́gọ́rin 81, orin 81. Nínú ìpọ́njú li àwa ó dé ìjọba ọ̀run. Olórí ìjọ tọ̀run láyọ̀ la wólẹ̀ fún ọ, kí o tó dé ìjọ tayé yóò máa kọrin bíi tọ̀run. Orin 81. Olórí ìjọ tọ̀run láyọ̀ la wólẹ̀ fún ọ, kí ó tó dé ìjọ táyé yóò máa kọrin bíi tọ̀run. A gbé ọkàn wa sókè nírètí tó níbò.
sì kọ orin Mósè. Àwa fi gbàgbọ́ rògbò tí ó tún fẹ́ fi wá sí àkẹ́kọ̀ọ́ ayé nítorí èrè ńlá iwájú wa bí ó bá sí kàwáyé àwa pẹ̀lú síptósù yóò rí ọ bí ó ti dúró láti gbé wa lọ fún Ọlọ́run tó mú kí a rí ìsinmi kẹrin nínú ọdún tuntun hallelujah ńlá mẹ́ta tó dára ó yá o hallelujah 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 ògo ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún Jésù bí a ṣe ń jókòó. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n tún ilé Ọlọ́run ṣe ní ọ̀sẹ̀ tí a lò tán ilé àti ọ̀nà yín Olúwa yóò tún ṣe o. Ní ọ̀sẹ̀ yìí àtúnṣe ilé Ọlọ́run yóò kan àwọn ẹgbẹ́ yìí ẹgbẹ́ iná Olúwa tàn ìmọ́lẹ̀ àti ẹgbẹ́ ìfẹ́. Ìdámẹ́wàá àti ọrẹ ó jẹ́ àṣẹ Ọlọ́run ẹ jẹ́ ká jẹ́ olótìtọ́ bí a ṣe ń san. Èso irúgbìn ìbùkún ti ọdún 2022 ó ń tẹ̀ síwájú fún àwa tí a ò tí ì dá irúgbìn ìbùkún ní ọdún yìí ẹ jẹ́ kí á tètè dá tiwa Ọlọ́run ìjọ CAC yóò bùkún wa lọ́pọ̀lọpọ̀. Fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa titun ẹ jẹ́ kí á rí ẹ̀dà ìtòjè láti gba ìwé ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa titun tàbí mọ̀mọ́ wa Dickness Odùkọ̀yà bí àwa ò bá dẹ̀ tí ì sanwó tẹ́lẹ̀ ẹ jẹ́ kí á san owó tiwa kí á lè gba tiwa. Àpò ìwé àkọ́so eléyìí tí a ti gbà ẹ jẹ́ á rí i pé a fi ohun tó dára sí inú rẹ̀. Ọlọ́run ìjọ CAC Òkè Ìyanu Ọ̀ṣúnnúbí ní ìrìn àjò 2022 yóò ràn wá lọ́wọ́ kọjá òye wa o ẹ jẹ́ kí a ṣe dáradára lórúkọ Jésù á dára fún wa o. Ìdúpẹ́ agboolé gẹ́gẹ́ bí a ti sọ fún wa tí a ti ń sọ fún wa láti àtẹ̀yìnwá ìdúpẹ́ agboolé ti ọdún tuntun yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ìsinmi kẹta nínú oṣù kejì that is ogúnjọ́ oṣù kejì ọdún yìí ní ìdúpẹ́ agboolé yóò bẹ̀rẹ̀. Àwọn àpò ìwé ti jáde fún ìdúpẹ́ agboolé. Bí a bá ti gbọ́ orúkọ wa ẹ jẹ́ kí a nawọ́ sókè níbi tí a wà so àwọn ushers wọn ó lè wá fún wa níbi tí a bá wà. Pastor and Dickness PSA Díyàolú. Dickness A.O. Adesanya tí a bá wà ń bẹ̀ jẹ́ ká nawọ́ sókè Dickness A.O. Adesanya.
Mr. and Mrs. Odusanya ẹgbẹ́ ìtẹ̀síwájú. ẹnáwó yẹn dáadáa kán lè wá fún wa. Mr. and Mrs. Ọ̀nàjìrìn Adédayọ̀ Tìmílẹ́yìn ọkùnrin. Mr. and Mrs. Oyeyemi Adeniyi ẹgbẹ́ Ajígbọ́tolúwa. Mrs. F.O. Adépitan ọmọ ogun Kristi kínní F.O. Adépitan. Mr. and Mrs. Ogunnaiki ẹgbẹ́ Dúródolúwa. ẹ jọ̀wọ́ àwa tí a bá ti gbọ́ orúkọ wa ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká nawọ́ yẹn dáadáa àwọn ọ̀ṣà ó lè rí wa wọ́n ó lè fún wa lórúkọ Jésù á dára fún wa o. Mrs. Comfort Adéyẹmí ẹgbẹ́ Àlàáfíà. Mr. and Mrs. Ògúnbíyí Adébọ̀wálé ẹgbẹ́ Ìṣọ̀kan àti Àlàáfíà. Mr. and Mrs. Adéyẹmí ẹgbẹ́ Ìràpadà. Pastor and Mrs. J.O. Badewa's family. Elder and Deaconess B.K. Adefowope. Mr. and Mrs. Michael Olayiwola. Mrs. Veronica Imokpere ẹgbẹ́ Dúródolúwa. Veronica Imokpere ẹgbẹ́ Dúródolúwa. Mr. and Mrs. Dúrójayé ẹgbẹ́ Oore Ọ̀fẹ́. Mr. and Mrs. Dúrójayé ẹgbẹ́ Oore Ọ̀fẹ́. Mr. and Mrs. Joseph Adeniyi Tìmílẹ́yìn ọkùnrin. Mr. and Mrs. Tosin Oriola. Mrs. Olúṣọlá Salam. Olúṣọlá Salam Ìrètí Ògo. Mrs. Esther Ọ̀kẹ́owó ẹgbẹ́ Ayọ̀. ẹ ṣé. Ìdúpẹ́ àpapọ̀ ti ọdún tuntun yóò wáyé ní Sunday àkọ́kọ́ nínú oṣù kejì ọdún tí a wà yìí, ìyẹn ní ọjọ́ kẹfà oṣù kejì. Ẹ jẹ́ ká fi sọ́kàn lórúkọ Jésù Kristi ẹ̀mí wa tó rí ọdún tuntun yìí lórúkọ Jésù yóò rí òpin rẹ̀ o. Ìsọ̀rọ̀ ẹkùn ńlá Ọ̀ṣúnnúbí eléyìí tí a ń pè ní Pentecostal Vigil àkọ́kọ́ irú rẹ̀ nínú ọdún yìí yóò wáyé ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí, ọjọ́ Friday ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí. So ẹ jẹ́ kí gbogbo wa ó wá kí a wá gbàdúrà lórúkọ Jésù Kristi lọ́dún yìí àdúrà wa yóò gbà o. Àkòrí tí a ó máa gbéyẹ̀wò fún DCC Pentecostal Vigil àkọ́kọ́ nínú ọdún yìí ó ní èyí tí ó wí pé ẹ̀mí Olúwa bà lé, ẹ̀mí Olúwa sì bà lé. Wọ́n mú ọ̀rọ̀ yìí jáde nínú ìwé Onídàájọ́ orí 3 ẹsẹ̀ 10. Onídàájọ́ orí 3 ẹsẹ̀ 10. Àwọn akọrin tí wọ́n ó ṣiṣẹ́ ìránṣẹ́ ní ìsọ̀rù náà àwọn nìyí: Ọ̀ṣúnnúbí District Choir, Ìyanu Rere District Choir àti Owódé Ìléṣe District Choir. Ẹ má jẹ́ àgbàgbé Friday ọ̀sẹ̀ yìí ká tètè dé sí ìsọ̀rù náà lórúkọ Jésù àdúrà wa yóò gbà o. Nínú ìsìn wa ní òwúrọ̀ yìí a ó ní ìyàmọ̀ sí mímọ́, a ó ní ìyàmọ̀ sí mímọ́.
ètò ayẹyẹ ìsìnkú mọ̀mọ́ wa olóògbé Dickness Odùbánjọ bí ètò náà yóò ṣe lọ rèé ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà yìí 26th January a ó ní ìsìn service of song àṣàyàn orin service of song a ó ní fún mọ̀mọ́ wa olóògbé ní aago 4 ní ọjọ́ ọ̀sán ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà yìí ní ilé wọn ní Kano Fila ní Onírùngbà ní dédé aago 4 ẹ jẹ́ kí gbogbo wa ó wà níbẹ̀. Tí ó bá wá di ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí 27th a ó ní ìsìn àìsùn àṣálẹ́ onígbàgbọ́ fún mọ̀mọ́ wa olóògbé Odùbánjọ ní dédé aago 4 ní Alẹ́dò Ìdó-òrùn wọn ní ilé wọn tó wà níbẹ̀ hometown wọn níbẹ̀ la ó ti ṣe ní dédé aago 4. Tí ó bá wá di ọjọ́ Friday a ó ṣe ìsìnkú àti ìjáde òkú fún àwọn mọ̀mọ́ wa yìí ní ìlú wọn ní Alẹ́dò ní ilé wọn tó wà níbẹ̀ ní dédé aago 10 àárọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ó lọ síbẹ̀ lórúkọ Jésù, ọjọ́ yóò jìnnà síra o. Bí àwọn ètò wa yóò ṣe lọ ní àárín ọ̀sẹ̀ yìí rèé, ní ọ̀la a ó ní ìpàdé àdúrà àwọn aláboyún àti àwọn tó ń wojú Olúwa fún ọmọ ní dédé aago 9 àárọ̀ sí aago 12 ọ̀sán. Tí ó bá wá di alẹ́ ọ̀la a ó ní ìsọ́ òru ìjọ ní dédé aago 12 òru sí aago 3 ìdájí. A fẹ́ rọ̀ wá, a fẹ́ kí gbogbo wa ó wà níbẹ̀. Ohun tá a lè fi ṣe ìrìn àjò ọdún yìí ó ní àdúrà. So bí a bá dẹ̀ ń pèpè àdúrà tá a bá ti rí ọ, àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí fura sí ẹ. Àdúrà nígbà agbára kìí ṣe kí ni? Agbára kìí gbà. Nítorí náà à ń rọ̀ wá, ìṣòro ìjọ mìíràn ló tún kò ní ọ̀sẹ̀ yìí ní ọ̀la. Ẹ jẹ́ kí gbogbo wa ó wá, ká wá ké pe Ọlọ́run nínú ìjọ yìí. Lórúkọ Jésù lọ́dún yìí a ó rí ọwọ́ Ọlọ́run sí rere o. Amen. Tó bá wá di ọjọ́ Tuesday a ó ní ẹ̀kọ́ Bíbélì ní ìrọ̀lẹ́. Ìwé tí a ó yẹ̀wò ní ẹ̀kọ́ Bíbélì wa ní ìrọ̀lẹ́ ti ọjọ́ Tuesday ó ní ìwé Kólósè orí 1 ní aago 5 sí aago 6:30 ní Tuesday. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a wá, ẹ jẹ́ kí a kábọ̀ láti ilé. Ẹ má gbàgbé pé gẹ́gẹ́ bí ohun tí àwọn bàbá sọ fún wa, attendance wa ẹlẹ́gbẹ́jẹgbẹ́ a ti bẹ̀rẹ̀ sí ń tèkẹ̀ fún ti Bible study yìí. So gbogbo àwọn ẹgbẹ́ tí a ò ka Bible study sí tẹ́lẹ̀ ẹ jẹ́ ká kà á sí nínú ọdún yìí. Lẹ́nì kọ̀ọ̀kan ẹ jẹ́ á mú ẹ̀kọ́ Bíbélì ká mú ní ọ̀kúnkún lọ́dún yìí lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ Ọlọ́run yóò gbé wa ró o. Tó bá wá di ọjọ́ Friday a ò ní ìpàdé ìwọ̀nà fún ẹ̀mí mímọ́ àti àdúrà ìwòsàn láì lo oògùn. Kò ní sí ìpàdé àdúrà yẹn nítorí ìsọ̀rù DCC Pentecostal Fiji. Ẹ jẹ́ gbogbo wa ó tètè dé fún ìsọ̀rù náà lórúkọ Jésù á dára fún wa o. Bí a bá rí àwọn tó bá wa jọ́sìn fún ìgbà àkọ́kọ́ ẹ jẹ́ ká náwó wa sókè níbi tí a wà fún ìdánimọ̀ àti àdúrà. God bless you. Ẹ dìde kẹ́ ẹ máa bọ̀ níwájú nígbà tí àwọn akọrin bá ń kọrin fún wa. Olúwa mo láyọ̀ pé mo jẹ́ ti Jésù, pé mo jẹ́ ti Jésù, pé mo jẹ́ t'Olúwa. Mo láyọ̀ pé mo jẹ́ ti Jésù, pé mo jẹ́ ti Jésù, pé mo jẹ́ t'Olúwa. A kí yín káàbọ̀ sí inú ìjọ wa ní orúkọ Olú Ọlọ́run àwọn ọmọ ogun.
wíwá sínú ìjọ yìí lórúkọ Jésù ẹ ó mọ̀ sí rere o. Ìjọ wa jẹ́ ìjọ aládùúrà, ó jẹ́ ìjọ tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run. So ní eléyìí tí ẹ wáyé lórúkọ Jésù Kristi, ẹ̀yin náà yóò jẹ́rìí sí agbára Ọlọ́run. Ẹ jẹ́ ẹ kúnlẹ̀ fún àdúrà. Orúkọ Jésù, ní orúkọ Jésù, Ọlọ́run á gbé ọ̀gá nítorí pé ẹ darí àwọn wọ̀nyí wá sínú ìjọ yín. Àdúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ogun ayé wọn ẹ ó ṣẹ́ ní àṣẹwọlẹ̀. Olúwa ó ṣe gba ọpẹ́ wa. A fi yín lé orí ọ̀fẹ́ Kristi lọ́wọ́ lórúkọ Jésù, k'Ọlọ́run kó gbàdúrà fún yín. Ohun tó jẹ́ ìṣòro yín tó jẹ́ ogun yín lórúkọ Jésù, bí ẹ ṣe kúnlẹ̀ yìí k'Olúwa kó ṣẹ́wọlẹ̀. Bí ẹ bá ṣe ń dìde, ẹ dìde sínú ògo, ẹ lọ ṣe rere, ẹ lọ rí àánú gbà, kọ́nà kó là fún yín. Ògo ni fún orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ dìde. God bless you. Bí ó bá kó ohun kan, a máa gbọ́ láti ẹnu àwọn bàbá wa. A kú ìsinmi òní o. Ké hallelujah. Hallelujah o.